ẹ jẹ́ ká ké pọlọ́run ní Nàìjíríà o kò fún wa lóhun tó dùn ní ìtàkẹ́yìnwá o ká ké pélé fún mọ́rẹ̀ kó darí jù wá o kó bá jẹ́jẹ́. ǹjẹ́ àti ẹ̀ lè ní nǹkan tí ó dùn mọ́ bíi tàtẹ̀yìnwá ẹ wò ó àwọn tó ti lóore ọ̀fẹ́ láti jàǹfààní àwọn bàbá wa láyé àwọn bàbá wa Ọbáfẹ́mi Awólọ́wọ̀ àwọn láti lóore ọ̀fẹ́ ṣé ẹ ráwa tá a wà ní ìsìn àwa jìyà ni ìyà gidi ni làwa jẹ bí ó bá jẹ́ bẹ́ẹ̀ ni àpò rẹsì tá a mọ̀ sí oúnjẹ gbogbogbò àwa máa jẹ́ bíi 78,000 ìyà ń jìyà. ẹ wo ìgbà tí General Kollington Àyìnlá tán ti kọrin tán kọ yìí kẹ wá fi wo ìgbà tá a wà yìí ẹ mọ̀ wípé àwọn bàbá yìí ti ní foresight wọ́n ti padà mọ nǹkan tí ó ṣẹlẹ̀ ẹ wò bórin ṣe wá ṣe rẹ́gí pẹ̀lú nǹkan tí ń ṣẹlẹ̀ Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu bẹ́ẹ̀ bá rí èèyàn sọ fún yín ìjọba yín kùdìẹ̀kudiẹ pọ̀ ń bẹ̀ ọ̀pọ̀ jaburata kò sì sí nǹkan tẹ́ ẹ fẹ́ ṣe kò sí ọ̀nà tẹ́ ẹ fẹ́ gbé gbà àfi kẹ́ ẹ ṣe kí ni kẹ́ ẹ wá ojútùú sí ti ń ṣẹlẹ̀ yìí. ẹgbẹ́ mi báyìí lárábìnrin kan ló ti dàwó lulẹ̀ ń jẹta wọ́n ló ti tó ìjẹrin tó ti jẹun. ẹ tẹ̀ á dúró náà kí lèèyàn fẹ́ fi 1,000 náírà rà ní ìsìn tí ó lóun fi òun lè fi ra nǹkan 1,000 naira kò sí ní téèyàn fẹ́ fi rà pure water ó ti di 50 naira ẹyọ kan láyé Tinubu table water ó di 200 naira ẹyọ kan láyé Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu kóòkì onígò ó di 250 kóòkì oníke ó di 350 bọ̀dá Bọ́lá wàláhì ìkànnì Fanta onígò 250 Fanta oníke 350 gáàsì tá a fi ń dáná ó di 1,450 naira per kg àríná àárín nǹkan kan ẹ sì ní adákẹ́ ká fọkàn balẹ̀ irú ọkàn òfò ọkàn àdánwò níwo náà láwa ń fi ń balẹ̀ yìí. Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu lóòótọ́ làwọn Yorùbá bọ̀ wọ́n lọ́mọ ẹni ò ní ṣèdí bẹ̀bẹ̀rẹ̀ ká filẹ̀kẹ̀ sọ́mọ ìdí ọmọ ẹlòmíì àmọ́ ọmọ ẹni tí á ṣèdí jẹ́gẹ́jẹ́gẹ́ báyìí ọmọ ẹni ti ṣèdí jẹ́gẹ́jẹ́gẹ́ ní àwọn nǹkan máa wí àwọn bíi ọ̀nàbí Fẹ́mi Gbàjàbíàmílà the chief of staff ò sí ààrẹ anybody má ṣe kí ni ìgbà tí ìlú le lọ́jọ́ kìíní àná tí ò tiẹ̀ tó báyìí gan Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu wà nú àwọn tó complain ìgbàgbọ́ wa tá a sì ní sí wọn ni wípé gẹ́gẹ́ bí democratic person tá a mọ̀ wọ́n sí wọ́n ṣe senator wọ́n ṣe gómìnà ìgbé tó bá tiẹ̀ tún wá débẹ̀ wọ́n mọ ibi tí bàtà ti gbé ń ta mẹ̀kúnnù lẹ́sẹ̀ bọ́ bàbá wàláì kàkà kẹ́ ẹ̀ bomi ìtura sí àlà omi ìnira lẹ́ ń bù o. ẹ lọ rí watch bóyá yìí tẹ́ ẹ̀ bá mọ̀ ọ̀pọ̀ ilé epo tí ń ta epo ní 615 naira tẹ́lẹ̀ lẹ́nu ìjẹrin sí èní wọ́n ti yí sí 635 naira per litre ẹjọ́ nítorí Ọlọ́run from frying pan to fire. Buhari gan yàtọ̀ sí wípé bandit ajínigbé gbogbo ẹ̀ tá a fi sọ fún aníjọba Buhari ìjọba àdánwò ni ẹjọ́ nítorí Ọlọ́run epo ọ̀wọ́n ìrẹsì ọ̀wọ́n pounds ó wá di 255 naira per pounds dollar ó jẹ́ 1,650 dollar ẹ sì ní àfọkànbalẹ̀ ṣé ká sì fọkànbalẹ̀ sórí àdánwò yìí náà ni ṣé ká sì fọkànbalẹ̀ gàárì tó jóúnjẹ mẹ̀kúnnù gàárì abọ́ gàárì ń jẹ tiẹ̀ mọ́ yẹn ń tà àrà kọ́ọ̀pù gàrí ní ìsẹ́ni 120 naira agolo gàrí kan Aṣíwájú ìkà nìyí o ọ̀dájú nìyí o ìlú bámúbámú lẹ́yú ẹ̀ mọ̀ pé bí ń pọmọ ẹnìkan ọ̀kan lẹ̀ ń lù
kò sì yẹ kó ṣe kí ni kò yóò rí bẹ́ẹ̀. bí bá tiẹ̀ á wò ó ẹ wo tàwọn tó jìyà àwọn tó ń ṣe wàhálà lórí kẹ́ ẹ lè débẹ̀ àwọn tó ń ṣe làkàkà tó ń sacrifice gbogbo nǹkan nítorí tiyín kẹ́ ẹ lè bá dórí ipò yìí ẹ wá dórí ipò tán lẹ wá ń pò òye ràn ẹ bí iṣẹ́ àbábà ẹ̀yin ò fowó ra rẹ̀ sí ẹ fowó ra gàrí ẹ fowó rẹ̀ wà ẹ fowó ra nǹkan kan ó níye tán ti imac fún ọ́fíìsì yín ó níye tán ti imac fún ọ́fíìsì gbogbo ẹ̀yin gómìnà ó níye tán ti imac fún ọ́fíìsì vice president ó níye tán ti imac fún office of the senate president ó níye tí wọ́n ti imac fún ọ́fíìsì ẹ̀yin ìyàwó gómìnà ìyàwó ààrẹ ẹ̀ẹ́dẹ̀ wà wá mẹ̀kúnnù ṣe láàánú ẹ rántí o adáranjẹ ní gbogbo wa aṣekínni adáranjẹ ní gbogbo wa pátápátá ìlọ́lọ́run ó sì bi léèrè pé ẹran tó ń kó sí kíá wa báwo la ṣe dájẹ́ sí Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ìgbà tẹ́yìn di nípò ààrẹ tẹ́ ẹ wà yìí bó lẹ ṣe darí wa sí ẹ ń darí wa ń darí wípé kò sí ní ta fẹ́ ṣe ẹ ń darí wa ń darí pé bó bá wù wá àrà tó bá wù wá ni ká dá ìgbà tó bá ti wá bí pé àwọn ọmọ èèyàn ti bẹ̀rẹ̀ sí ní ṣubú lójú òpópónà látàrí àìróúnjẹjẹ ẹjọ́ nítorí Ọlọ́run orin kí la kọ sí gbẹ̀dù ẹ sì jọ ẹ ṣàánú wa bẹ́ẹ̀ bá tiẹ̀ lè ṣe gbogbo nǹkan ẹ ṣí bọ́dà ẹ jẹ́ kán kóúnjẹ wọlé lọ́pọ̀ yanturu ẹ wá ń sọ fún wa pé ẹ ti fún gómìnà ẹ ti ní kí allocation state by state kó gbé pẹ́ẹ́lí sókè ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run allocation tó gbé pẹ́ẹ́lí sókè ó ṣe fẹ́ kan èmi ordinary citizen mi èé ṣòṣìṣẹ́ ìjọba n èé ṣe honourable n èé ṣe councillor n èé ṣe senator allocation tó gbé pẹ́ẹ́lí ó ṣe fẹ́ kàn mí ẹ dá lóhùn o ọ̀nà ìdà tó ṣe fẹ́ kàn mí bí ìjọba yóò bá yé yín mọ́ tẹ́ ẹ̀ bá understand ìjọba yìí mọ́ mo ti sọ síwájú wípé ẹ pé àwọn tó ní ìmọ̀ tó lóye nípa ìjọba àwọn tí wọ́n understand ìjọba ẹ pè wọ́n ẹ pa àwọn ààrẹ tó ti ṣíwájú yín tí wọ́n ti jẹ lọ ẹ pè wọ́n pé bóòlù àbí sórílẹ̀-èdè náà kọ́ la wà nígbà tí Umar Musa Yar'Adua tó ṣe ààrẹ orílẹ̀-èdè tààrà epo ní 65 naira per litre tí ráìsì báàgì kan jẹ́ 7,000 naira tààrà agolo gàrí ní 10 naira òbí tó bá lè tó bímọ ní ìsìn tó lè fún ọmọ rẹ̀ ní 1,000 kan kéè jẹun for a whole day kó bọ́ta gbogbo wa nígbàgbọ́ púpọ̀ nú Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ńlá fi tẹ̀lé àtẹ̀lé tọkàn tara tẹ̀mí kí á la tẹ̀lé yé fún ẹ wá dépò ààrẹ yìí tán ìyà ń jẹ wá mẹ̀kúnnù ìyà ń jẹ wá àgbọ̀lọ̀ dákẹ́kú àfi ká sọ̀rọ̀ ọ̀rọ̀ láti wá ń sọ yìí Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ọ̀rọ̀ yìí ti ń gbọ́n lọ́mọ yín lọ́wọ́ ẹgbẹ́ ọ̀rọ̀ tán ní bàbá Ibrahim Babangida sọ pé bá Aṣíwájú ọ̀bá sọ́ra àwọn ológun ọgbàjọba ìgbà wo ni ò ní dì bẹ́ẹ̀ ebi ti ń pààyàn ebi ọ̀gàgà fọwọ́ mẹ́kẹ́ ti ń pààyàn ebi àbádì ooru àbádì ní mú lọ́wọ́lọ́wọ́ báyìí lórílẹ̀‐èdè Nàìjíríà kò sí ná ó ti tó bíi ọ̀sẹ̀ mélòó kan báyìí tá a ti fojú kan ná Tinubu dákun bá wa dá sọ́bsidì padà bá wa dá padà ìyá yìí tó gẹ́ ẹ bá wa dá sọ́bsidì padà náà ẹ dá sọ́bsidì padà
fún wa lóhùn tó dùn bí tàtẹ̀yìnwá o. Àṣepẹ́lẹ́ mi jáde kó forí jì wá o tó bá dẹ́ṣẹ̀. Ọlọ́run ò tó bá ṣe pé ẹ̀ṣẹ̀ náà la wá ṣẹ̀ ní àbá wa ẹ̀yin ìránṣẹ́ Ọlọ́run ìmọ̀ tí mo fẹ́ sọ ń pa yín. Ìkẹ́dùn àwọn ìránṣẹ́ Ọlọ́run sọ wípé ọ̀rọ̀ Nàìjíríà ní ìdí àdúrà torí wípé Nàìjíríà ẹ̀mí òkùnkùn àbẹ́mí kíní kan ní bá jà ṣe fẹ́ sọ fún wa lórílẹ̀‐èdè tí ń gbàdúrà jù ní gbogbo àgbáńlá ayé Nàìjíríà ni. A jẹ́ pé gbogbo yín náà ń tàn wá ni ẹ bá ní a máa lọ sóòru ká máa lọ sọ́ọ̀sán ká máa lọ sán alẹ́ ẹ ń tàn wá nínú gbogbo ẹ̀yin òjíṣẹ́ Ọlọ́run yìí ẹ má torí owó kẹta conscience yín. Walk up to the president and tell him the bitter truth pé ìlú ọ̀rọ̀ gbọ́ ìlú lé ara nílùú fìtínà ti bálù ìdààmú ti bálù ọkọ ti di ìyàwó ìyàwó ti dọkọ. Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ìjọba yín nìyẹn la. This is anti-masses ni a lè dákẹ́ kù. Níta bá rò pé yóò bí wúrà fún wa tí yóò bí gold tí wá ń bí pàǹdà mọ̀ pé nǹkan ó yẹ apariwo síta ni. Àìlásọ Ọlọ́run pàkásì ni ó tóun àpérò fọ́mẹ́ríwó. Bọ́rọ̀ Nàìjíríà ṣe ń lọ yìí a máa fira wa ṣògùn owó wàláì. A máa fira wa ṣògùn owó mọ̀nàkàì. Kò sówó kò sí nǹkan kan àríṣẹ́ ṣe àárín nǹkan kan ṣe. Tinubu ẹ̀yin sì jókòó s'Àbújá àgbogbo yín ẹ̀ ní múre bọ̀ tẹ́ ẹ̀ bá ṣe tó tọ́ fún wa. Gbogbo ẹ̀yin gómìnà ẹ̀yin sẹ́nítọ̀ ẹ̀yin rẹ́ẹ̀pù tẹ́ ẹ̀ bá lè sọ̀rọ̀ tẹ́ ẹ̀ lè voice out gbogbo yín lẹ̀ ní jèrè. Ara ni wá now we are suffering and smiling. We are seriously suffering. Ẹ wo iye àpò ẹ̀wà. Ẹ wo iye tí àpò ẹ̀wà dà. Tandi la ní ọmọ jó. Tandi eléyìí tó wà kọjá bẹ́ẹ̀. Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu. Eléyìí ṣe pé bóyá ìdìtẹ̀ àbí kankan. Àwa yìí náà la jáde gbangba. Tá a ní ẹjẹ́ á support Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà pé tó bá débẹ̀ o nǹkan ọ̀rọ̀ sọ̀mú o gbogbo ẹ̀ wọ́n máa ń lọ gẹ́gẹ́ bá a ti kọ̀wé ẹ̀ nǹkan lọ́ bá a ti kọ̀wé rẹ̀ bá a ti kọ̀wé rẹ̀ ní ṣe ń lọ. Bá a ti kọ̀wé ẹ̀ ló ṣe ń lọ. Ìnira yìí pọ̀ fìtínà yìí pọ̀ ìdààmú yìí pọ̀ ẹ sì ní ká lọ fọkàn balẹ̀ irú ọkàn wo là ń fi balẹ̀. Ẹ wo DSTV à ń recharge DSTV 1,002 2,000 ní ìsìn bọ́bá fẹ́ wà wò gbádùn DSTV ó bẹ̀rẹ̀ látòrí 4,200 gbogbo yín ẹ dákẹ́ wọ́n ti South Africa wọ́n tó ń kó wa lẹ́rù. Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu orí gbogbo nǹkan láti yọ subsidy ọlọ́mọdé yọ subsidy ẹ̀mí wa gan torí bí abáadé yìí kò sígbà tẹ́ ẹ̀ ní yọ subsidy ẹ̀mí wa tẹ́ẹ̀ tí ẹ̀ tí ì mọ yọ subsidy ní láti ń rókú èèyàn lórí títì. Òkú èèyàn ti pọ̀ lórí títì jaburata. A lè fọ́mọ ní 500 naira kórì nǹkan kan fi ṣe mọ́. Pure water 50 naira. Agolo gàrí oúnjẹ mẹ̀kúnnù 120 naira. Ẹ̀yin nu Ọlọ́run o gbogbo bẹ́ẹ̀ ṣe ń dà wá láàmú táìmù fìtí náà yé wa Ọlọ́run ó ṣe bẹ́ẹ̀ yóò ṣe fọmọ yín yóò ṣe fúnra yín jù bẹ́ẹ̀ lọ. Bí ọba yé yín mẹ́já padà sí regional government ìjọba ẹlẹ́kùnjẹkùn. Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ìjọba ẹlẹ́kùnjẹkùn ẹ pọ́n náírà wa lé kí dọ́là ó lè fìdí jẹlẹ̀. Ẹ ṣe kí ni ẹ pọ́n náírà wa lé
náírà wa ẹ pọ́n lé torí pé kí ni tẹ́ ẹ̀ bá wà nǹkan kan ṣe sí náírà dọ́là ọkàn máa ń nájọ́ máa fìdí jalè náà ni ẹ wo iye tó jẹ́ ẹ ń yọ sọ́bsidì lórí gbogbo nǹkan ẹ yọ sọ́bsidì lórí dọ́là wa na náírà náà wàhálà nínà ẹ̀sín nínà àdánwò ẹ wá sọ fún wa ẹni á dákẹ́ ká máa wòran ìgbà wo la fẹ́ dákẹ́ dá o tó bá ṣe pé ẹ̀ṣẹ̀ ni ọlọ́run dáríjì wá tó bá ṣe pé ẹ̀ṣẹ̀ ni ọlọ́run ò dáríjì wá àìrìn kórí ọmọ mi tó bá pẹ́ ṣẹ̀ la ṣẹ̀ ọ́ àwa mẹ̀kúnnù tá a mọ̀ nǹkan kan dáríjì wá ọlọ́run ìyà yìí pọ̀ o. ìjọba ti ṣètò owó ní kọjá máa wọ̀lú ṣé yẹn ní mẹ̀kúnnù ṣe ń jìyà kiri ẹ̀jẹ̀ abára wa sọ̀rọ̀. gàrí tí wọ́n kò ṣe jẹ fún mẹ̀kúnnù mọ́ kí n ló dé. ráìsì ò ṣe jẹ fún mẹ̀kúnnù mọ́ kí n ló ṣe. iṣu tí a rí yẹn o kò ṣe rà fún mẹ̀kúnnù mọ́ kí n ló dé. ẹja o. tẹ́ ẹ bá wá lọ sọ́jà ní ìsìn iṣu kò ṣeé rà gàrí kò ṣeé rà ìrẹsì kò ṣeé rà ẹ̀wà kò ṣeé rà ẹ lè mú 10,000 dọ́jà kẹlẹ́ fi jẹun ojúmọ́ family lọ́wọ́ dé ẹ ṣàánú wa náà ìjọba Tinubu ẹ̀ ń fara ni wá ẹ̀ ń kó fìtínà bá wa ẹ̀ ń kó dààmú bá wa ráìsì ti di gold gbogbo nǹkan ló ti gbówó lérí ẹ wá ní adákẹ́ ká má sọ̀rọ̀ àwa náà wá dákẹ́ à ń fọwọ́ lẹ́rán asáǹwòṣe à ń wòye bẹ́ẹ̀ ṣe ń ṣe kálẹ̀ fẹ́kẹ̀rẹ́ owó epo à ń gbé wálẹ̀ ẹ̀ gbé wálẹ̀ ń gbé lòkè sí i kàkà kó wálẹ̀ ó ń lo òkè sí ní tá láṣẹ tí ò dáríjì wá ó mà ṣe o àìṣe dáadáa ará ayé ní múni rántí ará ọ̀run bàbá wa tí ń bẹ ní ọ̀run bàbá wa tí ń bẹ ní ọ̀run wá kó àwọn bàbá wa tí ń bẹ láyé lọ torí wípé ìgbésí ayé wọn ò rọrùn fún wa mọ́ bàbá wa tí ń bẹ lọ́run àní ọmọ bọ̀ ní kíákíá wá kó àwọn bàbá wa tí ń bẹ láyé wọn fara ní a. ìjọba fìtínà níjọba Tinubu o I'm telling you this kò sí security kò sí infrastructure kan tó nítumọ̀ oṣù kẹjọ oṣù kẹsàn-án là ń lò lọ yìí dáadáa yín ọ̀dà nǹkan kan ẹ rí nǹkan kan ṣe sódì ìgbà tẹ́ ẹ bá pọ́dún mẹ́ta tí gbogbo aráàlú bá ti kú tán àbí sódì ìgbà gbogbo aráàlú bá kú tán gàrí ẹ bá pe gàrí ló jẹ mẹ̀kúnnù nísìnyí yóò ṣòfò ní gbogbo iléeṣẹ́ wọ́n ti ń fold up wọ́n á lè afford owó petrol bẹ́ẹ̀ kò dẹ̀ síná wọ́n á lè afford owó diesel kò síná gáàsì 1,450 naira per kg àwa láṣẹ Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ẹsẹ̀ ní àfọkànbalẹ̀ sọ́kàn rẹ̀ làwa ń fi balẹ̀ àbọ̀kàn òfò. The pressure is real àwọn èèyàn ti ń ronú kú dànù àwọn èèyàn ń hàǹgì ara wọn kò sí nǹkan méjì tó fà á ju ìṣòro tí ń kojú oníkálukú báyìí lọ. ọ̀pọ̀ èèyàn ti gbowó gbọ́múlé láǹtà wọn ò rí san. Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ẹ̀yin sì ń bẹ lásán rọ́ọ̀kì ẹ̀ ń jẹ ẹ̀ ń mú ẹ̀ ń ṣe fàlà fòlò ẹ fi àwọn ọmọ Nàìjíríà sínú ìnira. àwa wíta ìwé àwọn kan bá ní ẹ má bú ìjọba ká dá fẹ́ni tó bá ní ẹ má bú ìjọba á gbowó lọ́wọ́ ìjọba á sọ̀pọ́ọ̀tì yín wholeheartedly ni ó wù wá láti ṣàtìlẹ́yìn fún yín ó wù wá láti tì yín lẹ́yìn láṣẹ fún yín náà á gbowó èmi ò gbowó lọ́wọ́ ìjọba lórí ipa sọ̀pọ́ọ̀tì yín ó ní èpè tá a ṣì ń gbà dọ̀la
kí wàá lọ tẹ́lẹ̀ fi sọ fún wa ṣebí tá a lérò pé fi sọ fún wa náà ní ìjọba rere kàkà kan wá jẹ́ ìjọba rere ìjọba fìtínà ìjọba àdàmú ìjọba àdánwò ó ní ìjọba yìí ìjọba tí ọ̀nà ní àwọn tó ń ṣèjọba lé lórí insecurity everywhere ẹ bá travel nísìn o gbọ́dọ̀ kò gbó tó bá lọ gba àwọn òpópónà kan tiẹ̀ ta wọn ò jí ọ gbé ni wọn bí ọdá kó o mórílẹ̀ Ìbàdàn sí Iléṣà wọn á jí ẹgbẹ́ náà Ọ̀yọ́ lásánlàsàn wọn ń jiyàn gbé ọ̀nà Ògbómọ̀ṣọ́ wọn ń jiyàn gbé àwọn Òkè Ògùn wọn ń jiyàn gbé ọ̀nà Èkó wọn ń jiyàn gbé ẹjọ́ nítorí ọlọ́ níbo ló wá safe Aṣíwájú kò bá bẹ́tà kẹ́ ẹ pààrọ̀ inú yín àtọ̀dọ̀fín kẹ́ ẹ sunrun mẹ́ta tán lọmọkùnrin ń sùn tó bá kọjú sí yín kẹ́ ẹ ta tó bá kọ̀yìn sí yín kẹ́ ẹ ta Aṣíwájú o wọ́n bá kẹ̀yìn nìkan ẹ tẹ́rù ara yín pa. òkú èkó kò ṣe é jẹ fún mẹ́kúnnù mọ́ kí ló ṣe ẹ̀ka kò wẹ́ báyìí ohun ìkọ́lé o ìyẹn dìbò olùfín ló dé àwọn tí ó náà tẹ́lẹ̀ rí o wọ́n ti dò ní kábúkábú nítorí owó oúnjẹ o pẹ̀lú owó òwe ọmọ wọn ẹ dákun ẹ báyìí ẹ o ọmọ ṣé Ọ̀yọ́ kò ṣe sọ fún fámìlì mọ́ nílé mọ́ o ọmọ yunifásitì wọn jáde léèwé oníṣẹ́ ṣe ibi Nàìjíríà torí kọ́ o kò sẹ́ni tó mọ̀mọ́ o ta ló lè mọ̀ gbẹ̀yìn o. ibi Nàìjíríà dorí kọ báyìí kò sẹ́ni tó mọ̀ bí èèyàn kan bá lóun mọ̀ irọ́ ní pa pé òun mọ̀ bí Nàìjíríà dorí kọ bá irọ́ ní ẹ̀gbọ́n tó lóore kan ní sùn bìrìbìrì kẹ́bùnmí o iwájú lọlọkọ yé wà mí lọ ẹ̀yìn ìsálẹlẹkẹ yé wà wá lọ àwa ò mọ̀ àmọ́ bí Tinubu ń wá Nàìjíríà lọ boko parun ní boko ànú ní boko ìrọ̀rùn ní kò yé wa òkú Èkó téèyàn ó mú 300 naira tí ọ̀rẹ́ ẹja tó dáa méjì kò sí rà mọ́ kò sí rà àwọn èèyàn wá ń kú ń gbòòrò. ẹ̀yin ìjọba o bàbá lókè ara ń ṣe ẹ dákun ẹran mẹ́kúnnù lọ́wọ́ o nítorí mẹ́kúnnù jìyà o làwa ṣì wà o Nàìjíríà làwa ṣì wà a ṣì ń bẹ Nàìjíríà sáré mi tá a fẹ́ já lọ ń bọ a fẹ́ já lọ ń di a sani tí ò ní físà máa jápa téèyàn ó ṣe físà nísìn wọn ni ẹ máa mú 10 million wọn ẹjọ nítorí Ọlọ́run bó mẹ̀kúnnù ti fẹ́ rí 10 million yóò tún débẹ̀ náà yọ lọ sùn òtútù ẹ mọ iye ọmọ Nàìjíríà tí òtútù ń pa sílùú òyìnbó kò sí torí bá méjì kọ́ torí wípé wọ́n ń ṣe làkàkà láti jẹ́ èèyàn nígbà tí ìlú wa tó yẹ ọ̀sán fún wàrà ohun oyin tí ọ̀sán fún wàrà tí ọ̀sán fún oyin kódà kò sàn fún ṣúgà náà làwọn èèyàn ṣe ń gbìyànjú láti jápa wọn wá lọ tó ń kó ọwọ́ wọn ń gbá ẹlòmíì gba owó ribiribi lọ́wọ́ ẹ̀ tàn fáwọn ọba wáṣẹ́ tó bá dàn yóò débẹ̀ tán kò ṣiṣẹ́ Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ẹ̀ dá o bàbá wa lẹ jẹ́ èmi ò mọrú bàbá tí ń ranjú kalẹ̀ tọ́mọ rẹ̀ jìyà bàbá tí ọ̀nà ni ọmọ lẹ́fẹ́ jẹ́ irú wa ìyà ń jẹ wa a nílé iṣẹ́ owó péréte ò tó wá ṣe kankan ẹni student loan ọ̀ndà palliative ọ̀ndà kí ni nǹkan tá a rí kí ni nǹkan àwúrí ẹ yọ subsidy ni bí ìgbà tẹ́ yọkùn ẹ̀mí ayé wa nítorí ẹ̀ fi nǹkan kan pààrọ̀ tó lè mú ìdẹ̀ra bá aráàlú ẹ kàn yọ subsidy ẹ fi dá ìnira bá aráàlú ni kálẹ̀ yọ subsidy tẹ́ wá fi ẹ̀yáwó tẹ́ fílẹ̀ síta káwọn èèyàn yá millions of naira láti fi kún òwò tán ń ṣe tí náà ìjọba tún wá wà táwọn èèyàn rí fi ṣiṣẹ́
ó ṣeé ṣe kí ìnira yìí má pọ̀. Tẹ́ ẹ ṣí bọ́dà tó ń kóúnjẹ wọlé, tẹ́ ẹ dírẹ́gúléètì dọ́là tó wálẹ̀ dáadáa, ìnira yóò ní pọ̀. Kò sára ìlú èbó tó fẹ́ fún yẹn ní ordinary $5 mọ́. Tó dáwọn kan ṣe wàhálà nìkan tó rówó. Ẹ̀yin májè ibi tẹ́ ẹ bá wa dé. Bọ́ a ní ṣépè, a ní súre, bẹ́ẹ̀ ẹnu wa ò ní gbòfo. Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu, ẹ̀yin nu Ọlọ́run tó bá ṣe wípé ẹ̀ṣẹ̀ láṣẹ̀ tá a fi dìbò yàn yín lórí pé ẹ ní ẹ̀yin lọ́kàn tá a sì rò pé ẹ̀yin lọ́kàn láti ṣe dáadáa fún ọmọ Nàìjíríà tó wá jẹ́ pé ẹ ṣe dáadáa kankan, àìdáa lẹ̀ ń ṣe. Èmi ò tí ì rí pọ́lísì kan ṣoṣo tẹ́ ẹ ṣe tó dáa yàtọ̀ sí pé ẹ̀yin ọmọ Yorùbá sípò. Ọmọ Yorùbá tẹ́ ẹ wá yàn sípò náà, ẹ wá jọ̀ọ́ bàbá wa Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu, só yó èmi, só di oúnjẹ fún mi. Ìyà wa ń jẹ aráàlú, ìyà wa ń jẹ everybody. Àwa ń ròkú ebi ní títì, òkú èèyàn máa níta lọ́pàá lágbájá ebi náà, ebi ọ̀jàjà fọ́ mẹ́kẹ́, ebi sì rèé kò rọrùn. Ẹ jẹ́ ká ké pọ̀ lọ́rùn ní Nàìjíríà o. Ẹ jẹ́ ká ké pọ̀ lọ́rùn ní Nàìjíríà o. Kò fún wa lóhun tó dùn bí tàtẹ̀yìnwá o. Káké pẹ́lẹ́ dùnmọ́rè kó dáríjì wa o bó bá jẹ́ṣẹ̀. Tó bá jẹ́ṣẹ̀ ni Ọlọ́run dáríjì wa. Tó bá yẹ pé ẹ̀ṣẹ̀ láṣẹ̀ tá a fi bára wa nù condition tá a bára wa yìí, tó wá mú Tinubu wá kọ́kọ́ fẹ̀ kan wá fi ìyà pa wa lórí, Ọlọ́run dáríjì wa. Àwa la kì yín lánàá tá a bá bu yín lónìí, ẹ̀ṣẹ̀ kọ́ o. Mi gbowó lọ́wọ́ anybody o. Owó gbé ẹ lọ ṣiṣẹ́ bá síwájú ń ọ̀gbá o. Ọkọ̀ àwọn èèyàn sì ń bu wa dọ̀la. Gbogbo máa ń sọ pé gbogbo wa tá a bọ́ ta gbangba tá a campaign fún Tinubu la dìsáàfù èpè. Bẹ́ẹ̀ni, torí bàbá disappoint wa. Disappoint wa. Aṣíwájú, you gave us nothing than the disappointment. Ẹ disappoint wa o. Bẹ́ẹ̀ bá rí èèyàn sọ fún yín, àwa ń sọ fún yín pé ẹ disappoint wa. Gbogbo ń tá a rí tá a fi pariwo pé Aṣíwájú ni ẹjẹ́ á dìbò fún ní 2023 àárí mọ́ o, àárí nǹkan kan. Ìyà àjẹkúdórógbó là ń rí, ìyà àbáàdì ilẹ̀ fi ń jà wá. Kí ló wá dé? Ẹ ṣàánú wa náà. Ẹ wo tẹni tí ò lẹ́bí tí ò lára tí ń gbé Nàìjíríà, ẹni tí ń lọ ṣiṣẹ́ pampa bírí sókè, ẹ wá fún ní 3,000 naira as daily money. Báwo ló ṣe fẹ́ ná? Sìmẹ́ǹtì ẹ wòye tó dà, ẹ ti sọ lálọ́ọ̀dù, ẹ ti padà sọ di tẹ́nàǹtì, ẹ ti sọ di hónà, ẹ ti sọ wọ́n ní kábúkábú. Ẹ̀yin sì ẹsẹ̀ ń fẹ́ lá, ẹ̀ ń gbádùn ayé yín, ẹ̀ ti ẹ̀rọ àtúbọ̀tán. Ẹ̀yin sẹ́nítọ̀ ẹ wá jókòó òfò s'Ábùjá, ẹ lè sọ òótọ́ ọ̀rọ̀ kẹ́ ẹ sọ f'Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu. Gbogbo ẹ̀yin ládéládé lóyè ẹ bá pírẹsidẹ́ǹtì sòótọ́ ọ̀rọ̀ o. Ara ń nílùú, ara ń kànlú Ọ̀nẹ́rìṣà àrólé Oòduà, ẹ bá ààrẹ sọ̀rọ̀. Gbogbo ẹ̀yin gómìnà, gómìnà Ṣèyí Mákindé, gómìnà Sanwó-Olú, gómìnà Dàpọ̀ Abíọ́dún, gbogbo yẹn pátápátá, Adeleke l'Ọ̀ṣun state, ijó nìkan kọ́ mọ́, ẹ má jó mọ́. Ọ̀rọ̀ ojú ẹlẹ́sìn rìn kọ́, ẹ má jó nígbà tára ń nílùú. Ijó yẹn ẹ lọ fi kanra mọ́ Buhari Tinubu l'Àbújá pé ara ní àwọn tí mò ń ṣèjọba lé lórí. Gbogbo ẹ̀yin gómìnà, ẹ jọ̀ọ́, ṣé gómìnà kan ṣoṣo tí wàá máa ń fìlì pain àwa mẹ̀kúnnù ṣe náà ló wá ti papòdà yẹn ni? Ìyẹn Rótìmí Akérédolú, ẹ má jẹ́ orí bẹ́ẹ̀. Ẹ jẹ́ Tinubu á mọ̀ pé ìjọba rẹ̀ ìjọba nínilára ni. Kò síná, kò sómi, kò sí nǹkan kan.
mo sọ yìí mo dúró torí àsọjù ọ̀rọ̀ ní dí wàhálà alẹ̀ ìwọ̀nba tá a sọ yìí ó yẹ kó yẹ̀yìn tẹ́ ẹ wà lórí àpèrè ìjọba pé ẹ fi ipò yẹn lẹ̀ lọ́jọ́ kan kó tọ̀ fáàm tẹ́ jókòó lé ẹ fi lẹ̀ lọ́jọ́ kan gbogbo wọ́n tún jọ pàdé lórí street ìnira tẹ́ ń kó bá wa yìí àfáà tó níyàn ó mú ni ọmọ rí ọmọ ní jẹ tí àjọ wà ń bẹ̀ ni o àjọ fèsì ẹ̀ ni o Ìbàdàn tó Àbújá fúláìtì ẹ mọ iye ọ̀dà ẹ mọ iye fúláìtì gbogbo ẹ̀yin olówó tẹ́ máa ń ráwọn èèyàn lọ ń múra nínú àsìkò Ramadan ẹ má ṣe bẹ́ẹ̀ lọ́dún ìta wà yìí ẹ jẹ́ káwọn èèyàn oúnjẹ ni ẹ fún wọn ẹ má kó mọ́sálásí kankan lọ́dà àwọn èèyàn ní kẹ́ẹ̀kùn ebi ń pa àwọn èèyàn ìyà ń jẹ àwọn èèyàn má fi 5.5 million àbí nǹkan má fi rán èèyàn ní hajj ẹ fi ṣètọrẹ àánú ẹ fi sóúnjẹ lọ́pọ̀ yanturu fáwọn èèyàn ni ẹ sponsor bá ṣe ń pèrún ìrun ẹlẹ́sìn rìn wo lẹ̀ ń pè nígbà tí ìyà ń jẹ àwọn èèyàn ẹ ṣe ètò bóúnjẹ báwọn èèyàn ó ṣe jẹun ní ẹ̀yin mùsùlùmí ẹ fẹ́ gbàwẹ̀ báwọn mùsùlùmí tí ó gbàwẹ̀ ó ṣe oúnjẹ jẹ tó bá dàsìkò kí náà ẹ̀yin kìrìsìtẹ́nì náà ẹ ṣe ìyà ń jẹ àwọn èèyàn gbogbo ojú tẹ fi ń wò mí ò ní fọ́ etí tẹ fi ń gbọ́ mi ò ní di àlùbáríkà àwọn tọ́lọ́ ń kólé ayé lọ́wọ́ mo dúpẹ́ lọ́wọ́ yín o èmi I will always be for the masses I'm for the masses yes tọ́ba ló yá lọ́la ó yá ni omi alẹ́ adémọ́lá lèmi ń jẹ́ èmi lọ́mọ ìbàdàn ní olúyọ̀lé lóògùn mọ́lá lódògbò kẹrin lójú ogun ọ̀bọ̀n ṣòkòtò kẹmbẹ̀rẹ̀ bí ìjà èmi lọ́mọ agbá kẹ́kẹ́ ogun mọ́sàá ọmọ agbọ́yàyà mọ́yà ẹ wò ó dàbọ̀.